Kíkẹ́ o, ẹ bá wa Kálá Kíkẹ́ o, gbogbo èrò tí ń bẹ ní ẹ̀yìn ẹ bá wa Kálá Kíkẹ́. Àríkẹ́ mùmùmù tún ti dé lónìí orí mi àfire. Bá mo lówó dùrú ọmọ ajígbégbé ṣeré ọmọ ajíbọ̀sìn lè mí kú ṣe. Gbogbo èèyàn tí ń bẹ nílé tí ń bẹ lóko ẹ sáré wá ẹ wá bá wa Kálá Kíkẹ́ wa tí sọjọ́ bí lónìí kú ọdún. Aya Nasiru Àkànní tí sọjọ́ bí lónìí ẹ bá wa kí dáadáa. Arẹwà lóbìnrin ìbàdí àárín yín mẹ́nugún ìyá Ìyámí ìyá Aisha abiyamọ ni akí ọkọ ọdún akí ọkọ àṣeyẹ tó ní. Ó wá nírò ń gbé sọnù bí ó ṣe bí ọmọ Rukayat Aya Nasiru gbogbo UK. Ọmọ aráyè oníjàlè kan pé wọ́n ni òsì onímọ̀ ọlọ́run oníjó tẹ́láyé. Ìyá Ìyámí ìyá Aisha ọkọ ọdún aya wọn lẹ́gbàmọ́ Lisa abiagbòǹgbò àkàlà aya Olúgbọ́njọbí aya Orólọ́ta. Ọmọ́tọ́lá ní ọkọ rẹ̀ Àkànní lára ake mọ́jọ́mọ́jọ́ mọ́jọ́jọ́ lọ́fà tó jó lọ́fà tán tó gbòdìdí ẹni. Nasiru lọ́mọ ajógbẹ̀rú mọ́jọ́gbẹ̀ ẹ̀kọ́ tó rẹ́rú nísìnyí ẹ̀kọ́ kì í ṣe ènìyàn. Ẹ̀gbàmọ́ Lisa abiagbòǹgbò àkàlà. Ǹlẹ́ àyà sẹ́rẹ̀ tí momi tó dára. Àjíkẹ́ ọkọ ọdún mọ́mí kéènì nkí ọkọ ọdún ìyá Níkẹ́ mọ́mí Amirati mọ́mí Mubarak ní London àtàwọn mọ́mí ní Fọláwíjọ́. Àwọn ẹ̀gbọ́n rẹ̀ àtàwọn àbúrò rẹ̀ pátá wọn ní nkí ọ dáadáa. Àwọn ọ̀rẹ́ rẹ̀ ní oṣù ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Látòrí Káúsárà tí ọmọ Làbákẹ́ tó fi dórí Sẹ̀rí Táíwò Fúnmi Crown Makeover Vincent àtàwọn ọ̀rẹ́ rẹ̀ ní Nàìjíríà níbi Ìyábọ̀ Yétúndé Aminat Morádé Monísọ́lá àtàìṣà wọn ní nkí ọ dáadáa. Ọ̀rẹ́ ọkọ rẹ̀ Ibrahim Onítìjú ní okú ọdún. Ẹ̀gbọ́n ọkọ rẹ̀ Yusuf Amúdánà ní nkí ọkọ àṣeyẹ tó ní. Ẹ̀gbọ́n Fọlá àti ọ̀rẹ́ rẹ̀ Àlékàn wọn ní mọ́ nkí ọ. Ọmọ́tọ́lá ní ọmọ Bàṣírù ó ti wá sọdún èyí inú owó ó ṣe tẹ̀mí síta ikú ti ṣe balẹ̀ ọ̀rọ̀. Ọmọ Èkó àròmísálẹ̀ gbẹlẹgbẹ kálẹ̀ ilé bàbá tóbi ọlọ́mọ. Ọmọ àbàtà bútú bàbá omikómi. Ọmọ àbàtà bútú bàbá odòkodò. Ọmọ Èkó àkètè ìlú òkun alàbà lúbó omi. Àjíkẹ́ ìwọ lọmọ òòṣà ní ẹsẹ̀ ẹmọ́sẹ̀ kútere òòṣà ní gbòbí kútere àgbòdìdì olówó ẹni. Ǹlẹ́ ọmọ omi ńlá níwájú ọmọ omi lẹ́yìn ọmọ àbàtà bútú bàbá odò okodo. Èkó àárọ̀ dẹ̀dẹ̀ mọ́mọ́ ọjà tọ́lá ní ìwọ lọmọ Èkó olómi lolo olómi lẹ́lẹ́ ọmọ gbàmúgbàmù onílẹ̀ omi ọmọ gbàmúgbàmù onílẹ̀ odò ọmọ gbàmúgbàmù olódò tí ó ṣe yájú sí ọmọ alàbà lúbó omi ẹ̀yọ́ lé bàbá tóbi ọlọ́mọ ní ìfigóòlù ṣeré. Rukayat ọmọ Kúdírát kálẹ̀lẹ̀ ìyá tóbi ọlọ́mọ ọmọ Òkòròdú ọ̀gá ọmọ ẹlùkù mẹ́dẹ́mẹ́dẹ́. Ìwọ lọmọ wájú ọlọ́kọ̀ ti ṣòwò ẹ̀yìnkùnlé ọlọ́kọ̀ òun àṣẹ ìtìgbàlẹ̀kẹ̀ ògèdègèdè ọlọ́kọ̀ òun àtẹ yẹ́bẹ́yẹ́bẹ́ lómú omi ọmọ akénígbó kẹrù ọbàrà gbó ọmọ akédandan kẹrù ọbàrà ọdán ọmọ oníṣu mẹ́fà nílé méjì jíjẹ méjì títà méjì tó kù lẹ fíbọ̀sà tí ó léyìn lé ìyá tóbi ọlọ́mọ. Rukayat Aya Nasiru okú ọdún owó mama Liami àtàìsà gbogbo UK òní fọdún èyí ṣàṣemọ. Ọmọ aráyè wá ní bọ́bàtọ̀ fọ sẹ́nu ọ̀nà rẹ̀ bí wọ́n bá wá ń bí ọ pé ta ni pẹ́ ṣàṣẹ ọ létí mọ́ ọ bá ń wí fún wọn pé mi Àríkẹ́ Chanta ni èmi lọ́mọ olówó dúró ọmọ àsùnkún gbàdé òwú ló kọ́kọ́ gbàdé ó bẹ́ẹ̀ dé fẹ́ ẹ béèrè tán.